Ẹ kálẹ́ o ẹ̀yin tèmi. Múvì tá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́ ni Ọmọ Mi tó wà lórí Kúnlé Omíṣore TV. Ẹ ti wo Ọmọ Mi apá kìíní, Ọmọ Mi apá kejì ló ń ṣó lọ́wọ́ báyìí. Ibẹ̀ láti rí Kúnlé Omíṣore tó jẹ́ single father tó bí Nọfisat. Nọfisat láwọn ọ̀rẹ́ méjì. Láwọn ọ̀rẹ́ méjì yẹn tó ń fọ́ fún bàbá ọ̀rẹ́ wọn. Ìgbẹ̀yìn ìkan nínú àwọn ọ̀rẹ́ yẹn ó lọ lóyún fún Omíṣore, ìyẹn ni Papaya. Ìyẹn ó lọ lóyún fún Omíṣore. Ó ṣáà lóhùn nífẹ̀ẹ́ bàbá ọ̀rẹ́ òun, bóun fẹ́ fẹ́ bàbá ọ̀rẹ́ òun. Ọ̀rẹ́ yarí pé bàbá òun ò lè fẹ́ ọ̀rẹ́ òun. Ṣẹ̀dẹ̀ wá rí ọ̀rẹ́ yẹn o. Gbogbo obìnrin tí bàbá mú wálé pátápátá ló sọ pé bàbá òun ò lè fẹ́, bàbá òun ò lè fẹ́. Torí bẹ́ẹ̀ ni bàbá tún ṣe wá lọ ta sọ́ọ̀rẹ́ ẹ̀ o, pé bóyá ó tún máa fọwọ́ sí ọ̀rẹ́ tóun bá tún lọ fẹ́ ọ̀rẹ́ o. Nísìnyí báyìí ọ̀rẹ́ lóyún fún bàbá. Ọmọ ní ọ̀rẹ́ ò lè fẹ́ bàbá òun. Ìyá ọ̀rẹ́ náà sọ pé bàbá ò lè fẹ́ ọmọ òun torí ìyá ọ̀rẹ́ ti fẹ́ bàbá rí. So ogun mind ẹ̀ ni pé bóyá bàbá gan ni òun bí ọmọ yẹn fún, bọ̀ wọ́n lọ ṣe DNA, wọ́n rí pé kò kìí ṣe bàbá ló lọ́mọ. Ọ̀rẹ́ yarí pé bàbá ò lè fẹ́ ọ̀rẹ́ òun o, kíníkan kìnìkan. Ọ̀rẹ́ ṣàlóyún fún bàbá ọ̀rẹ́ ẹ̀, àbí? Ẹ wo ẹ lọ wo Ọmọ Mi 1 and 2 lórí Omíṣore TV. Ó tún ní part 3 náà. So ẹ wo ẹ ṣáà lọ wò lórí Omíṣore TV.